Ọ̀pọ̀ sọ fẹ́ ní kálánà nígbà tí a lọ Ìjẹ̀bú tí wọ́n mú kí ọ̀rọ̀ Ìjẹ̀bú kí ní bẹ́ẹ̀ lọ Ìjẹ̀bú tẹ́ ń gbàgbé ìgbà tá à ń gbà pọ̀ sí i nígbà tí ìgbà níṣẹ́. Mo ní irú mi ní ìfipára mi lé ẹni oṣù kọ́kọ́ ràn mí lọ́wọ́ bàbá tó bí mi ni lẹ́yìn pé mo kó lẹ́kọ̀ọ́ mo kó lọ fún akéwì lẹ́kọ̀ọ́ bàbá mi ẹ̀jẹ̀ jáde ní ìlọ́rẹ̀ẹ́ yóò fi amálẹ̀ gbogbo máa ṣàdúrà kí ló ń yọ fòtòfòtì káàkiri ó ti jọ ọmọ mi lára kìlẹ̀ mi èyí jẹ́ kí n máa wọ̀ sọ̀sọ̀ máa ń ṣe nǹkan bí ṣe nǹkan bí mẹ́ta ní ìrìnàjò ayé mi ìsídà kí n lọ wá sí tí n bá lọ wá sí máa wà ní màmá katira tí n bá katira mọ́ ṣàdúrà mi tí ọba sínú mẹ́ta táwọn mùsùlùmí lọ́rẹ̀ ẹ̀yà ọ̀rẹ́ mi jẹ́ wọ́rẹ́ mi lọ àwọn ọ̀rẹ́ méjì lọ́rẹ́ mi tí ìwà lọ lẹ́kọ̀ọ́ yìí afáfábí màálí ó sì ti kú àbírù jésì ó sì ti kú ìjẹ́ wọ́rẹ́ mi lọ èmi wá ìyẹn lọ yìí ó lé ẹnì kẹ́tì bọ̀ mọ́ wá gbogbo ìkó ìṣe tó ìyàtọ̀ bá fẹ́ ṣe nǹkan orí mi kí n lọ bẹ̀ ọ̀rẹ́ mi kan ló wà láìláàdì kìí ti sẹlẹ́sìn wa àbóbùkátà mi jẹ lẹ́sìn wa lọ owó ni mo mọ ọ náà ní lọ ká àmọ́ tó mú mi tí mo ìbí mo tó wá sí ó dì sáàbù kí n lọ fún ohun tó ṣe fún mi tó dàgbà nú ẹ̀mí mi bí a àníyà tèmi náà kú rí níjọ ìyá mi gbogbo wa ni mo níwà sí ní máa dì mí bẹ́ẹ̀ kí ayọ̀ wá kú kó sì lè yẹ ẹ̀bọ̀dẹ̀ báyìí tán kó sì máa bọ̀ táwọn akẹ́kọ̀ọ́ sọ pé ọ̀gbọ́dọ̀ lọ nítorí pé àbójú ọ̀gbọ́dọ̀ ti ṣe wù ọ̀yẹ́ wá jòkó tì mí níjọ́ tí ń ṣèṣe ọmọ mi yẹ wá kú yàtọ̀ sí táǹkì látọ̀ ọ̀rọ̀ tẹ̀ wá ń fà yìí ní ti ọ̀rọ̀ tó ti wà bífọ́ kí n tó débẹ̀ ní tí ì sì mà kí n mà pé èmi wo social media ìjòkó ń bẹ̀ ń ni wọ́n kó wá bá mi àlùfíláni àtàrísúkún náà bí bàbá ẹ̀yìn náà ti wá sí ọ̀rọ̀ kan lórí social media ẹ̀dá fún ẹ bá wa ní ẹjọ́ ọ̀rọ̀ yìí o evidence dà àtúntọ́rọ̀ yìí ti jẹ́ káàkiri ni mo fi dìde mo lè dìde ìdìde sọ fájú àti ìpèsè báyìí tí ọba ṣe tí àwọn ìkéwù ọ̀gá bá fẹ́ sọ pé àbùkù ka ṣe wù níjọ náà sọ fún màláíkà àforíbalẹ̀ fádámà tó ní sábùkù kọ́ náà nìyí. èmi kí mo bí àdúgbò èmi kí mo bí àdúgbò èmi kí mo dá kìí sọ ma kéwù mi adájọ́ mi ọlọ́run lọ́wọ́ dá inú tọ́lọ̀ dá tòdáyì ó máa ń sọ fún ọ yí pé ìsìnkú ó sì sọ fọ́lọ́ ń gbé rárá omi ní foríbalẹ̀ fún àìforíbalẹ̀ ṣètánì ọwá jí ọlọ́run ìyẹnlẹ̀ dáhùn sójú ọlọ́run kù ojú ọlọ́run kọ̀tà púpọ̀ ọlọ́run náà wọ́n bá ti lóhùn ọmọ ṣe sọ́ọ̀rì lónìí ó lè padà sí lọ́la nítorí èyí ò ní fi adójútì èmi ni mo jẹ́ ni tí darí ìjòkó ìwádìí ń bẹ gbogbo àwọn àfọwádìí tẹ̀lé mi àwọn aṣọ sí kolombo sí dákun sí ta kéènù kéèkó ni kò lé tó yìí wù nígbà tí àrùwà yìí ìdí tara bẹ́sìdé táwa kápára wa níbi ìbínú àkápára wa ń pa bí ìwọ̀sídé níbi ẹ̀sìn táwa faraya ayé padà tó bú wa ilé kílẹ̀ wa ń fi kọ́ wa ẹ̀yin gan fúnra ara yín sá kílẹ̀ gan so kò ọ̀rọ̀ ayé ò le tó yí wù kódà mo tún bá ti kò yíwọ̀ yìí gbogbo ẹ̀yin àfa bó wọn bá ti sọ èmi sọ pé ẹ má bínú ó tó bá wọn torí àwọn míì ń wò wá tí ìṣẹ̀lẹ̀ sì wá àbáwọ̀ àwọn mùsùlùmí ṣe wá rí àti tó báyìí bí ẹ bá rí tó jẹ́ nǹkan wọ̀ sí tó dùn yóò bínú àwa lóyún ṣọ́ọ̀tì tó ìlú láganu àwa torí kọ̀sáyà fi ń bẹ́ẹ̀ àìsáyà fi ń bẹ́ẹ̀ ló fi di wàhálà so ẹ wá jẹ́ ètòrí ọgbọ́n mo pìlì ẹ wá jẹ́ owó wá sí tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí odidi president Nàìjíríà ní lówó fún
àwọn DSS president ni wọ́n lọ gbé kò sí ní sọ pé òun ni ẹ ṣiṣẹ́ yín ọ́fíìsì yín kò ṣiṣẹ́ rẹ̀ ẹ àrẹ́sì ẹ̀ ètò yóò gbé bó ṣe máa ti ẹ̀ ṣe ìlú sílẹ̀ ẹja àánú wò pé bó ṣe jẹ́ aláàjì Wasiu ìmọ̀ ni ẹni tó bá ṣe tó dùn ẹ̀ lónìí ó lè tún ṣe nǹkan tí ó dùn mọ́ lọ́la ẹnìkan sọ fún mi láàárọ̀ yìí pé nígbà gbogbo ariwo yẹn ń lọ táwọn afá jáde ó lóun wá wo wọ́ọ̀lù rẹ̀ ó wá lọ gbé rẹ̀ síbẹ̀ bí tó ti wá fara mi sọ ó fi fèsì pé mùsùlùmí sì ní o ẹ̀tọ́ Ọlọ́run mọ̀bẹ̀ yìí ni o dàpọ̀ Ọlọ́run gbogbo wa náà ibi tá a fara ya déhùn náà ẹ dàpọ̀ tó sùúrù ìsìbìrú. wàsọ́bìrú alábìtú àtẹ̀kùrọ̀ làálàá.